WHO kéde ìlànà tuntun láti kojú ìṣòro àìrí ọmọ bí. Àjọ tó ń rí sí ìlera lágbàáyé World Health Organization WHO fún ìgbà àkọ́kọ́ ti gbé àwọn ìlànà kalẹ̀ láti kojú àìrí ọmọ bí bó ṣe máa ń da ọ̀pọ̀ obìnrin láàmú. Àtẹ̀jáde kan tí àjọ náà fi sójú òpó ayélujára wọn ló máa sọ wípé obìnrin kan láàrin obìnrin mẹ́fà tí ọjọ́ orí wọn wà láàrin obìnrin tó lè bímọ ló máa ń kojú àìrí ọmọ bí. WHO ní ìgbésẹ̀ àkọ́kọ́ tí àwọn lọ́kọláya tó bá ń kojú ìṣòro yìí tí wọ́n máa nílò láti ṣe ni lílọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò tó péye. Àtẹ̀jáde náà wá sọ wípé kì í máa ṣe obìnrin nìkan ló máa ń kojú ìṣòro yìí bí kò ṣe pé àwọn ọkùnrin náà wọ́n máa ń la ìṣòro kí àtọ̀ wọn kó má lè fún obìnrin lóyún kọjá o. Síbẹ̀ àwọn obìnrin ló máa ń kojú ìpèníjà àtàwọn ìnira tó máa ń ti ẹ̀yìn àìrí ọmọ bí wá o. WHO wá sọ wípé ìdá kan nínú ìdá mẹ́ta àwọn obìnrin tó ń kojú ìṣòro àìmọ̀rí ọmọ bí ló máa ń kojú ìfìyàjẹni nínú ìgbéyàwó nítorí àìrí ọmọ bí. Àjọ elétò ìlera lágbàáyé máa sọ wípé ọ̀pọ̀ àwọn obìnrin ní kò ní àǹfààní sí ilé ìwòsàn fún ètò àyẹ̀wò tó péye láwọn orílẹ̀-èdè kan. Bákan náà ni wọ́n wòye pé àwọn ìnáwó tí àwọn tó bá ń wá ọmọ máa ń ná lórí àyẹ̀wò àti ìtọ́jú máa ń pọ̀ púpọ̀ tó sì jẹ́ pé àpò ara wọn ni wọ́n ti máa ń mú lọ́pọ̀ ìgbà tí àwọn tọkọtaya tí wọ́n bá gbìyànjú láti lo ìlànà IVF owó rẹ̀ máa wọ́n púpọ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní kò ní owó náà. Èyí ló mọ̀ mú wọn gbé àwọn ìlànà kalẹ̀ fáwọn tó bá ń wá ọmọ láti jìnnà sí àti pé àwọn ìlànà náà kì í ṣe fún obìnrin bí kò ṣe obìnrin àti ọkùnrin náà. Àwọn ìlànà náà nìwọ̀nyí: tọkọtaya tó bá ń wá ọmọ wọn kò gbọ́dọ̀ máa fa sìgá, igbó tàbí gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú fífa èéfín sínú. Bákan náà tọkọtaya wọn gbọ́dọ̀ jìnnà sí ọtí mímu. Bákan náà tún ni lílo egbòogi olóró máa jẹ́ ohun tí àwọn tó bá ń wá ọmọ wọn gbọ́dọ̀ jìnnà sí gidigidi. Yálà ọkùnrin tàbí obìnrin wọn gbọ́dọ̀ jìnnà sí lílo oògùn tí kìí ṣe pé dókítà ló kọ fún wọn o. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, ọ̀pọ̀ àwọn nǹkan ló lè ṣokùnfà àìrí ọmọ bí fún àwọn obìnrin tí wọ́n sì ní ìwádìí ti fìdí rẹ̀ múlẹ̀ pé àyíká náà máa wà lára ohun tó lè ṣokùnfà àìrí ọmọ bí fáwọn obìnrin àbí ọkùnrin. Bákan náà mọ̀ ni wọ́n ní àwọn oúnjẹ kan wà tó lè ṣe ìrànwọ́ nípa kí ọlẹ̀ ọmọ tètè sọ nínú obìnrin tí wọ́n sì gba àwọn obìnrin tó bá ń wá ọmọ nímọ̀ràn láti máa jẹ àwọn oúnjẹ náà lóòrèkóòrè. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó bá wa dá gbogbo àwọn àga ayé kó bá wa dá wọn lóhùn pátápátá o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, ká wá bá wa tẹ notification bell láti máa máa wètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tán wò wá o. A kú sinmi àná, a dẹ̀ kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o.